إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وسلم، وعلى أبويه الرسولين النبيين الكريمين إبراهيم وإسماعيل، وعلى كل النبيين والمرسلين وآل كل، وسلم تسليما كثيرا. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وأحسن الهدي هدي محمد صلى الله عليه وعلى آله وسلم. شر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد، السلام عليكم ورحمة الله وبركاته. إن شاء الله عز وجل إليني ìdánilẹ́kọ̀ọ́ àti àlàyé lórí tírà دروس اللغة العربية لغير الناطقين بها apá kìíní, tí àlàyé rẹ̀ tí ó máa wáyé ní èdè Yorùbá. دروس اللغة العربية لغير الناطقين بها، àwọn ẹ̀kọ́ èdè Lárúbáwá fún àwọn tí wọn yìí ṣe Lárúbáwá, tí wọn ṣe ọmọ Lárúbáwá. So tírà yìí jẹ́ ìpìlẹ̀ tí a fi máa kọ́ nípa èdè Lárúbáwá. Tírà yìí jẹ́ tírà kan tí ó gbajúmọ̀ dáadáa, tí ẹnì kọ̀ọ̀kan náà mọ̀. Á bẹ̀rẹ̀ pẹ̀lú al-juz'u al-awwal níbẹ̀, apá kìíní, pẹ̀lú pé different parts iná ní tírà yìí ni. So àwọn bẹ̀rẹ̀ pẹ̀lú apá kìíní nínú rẹ̀. Tó kọ tírà yìí náà ni Dr. V. Abdulrahim. دكتور في عبد الرحيم رحمه الله تعالى. الله كباك أنفانا. دروس اللغة العربية لغير الناطقين بها، أمريكا إدي لاربوا فون أماتي وكنشي أما لاربوا. نعم، بسم الله الرحمن الرحيم. الدرس الأول، إكو ألاكوكو، إكو ألاكوكو نتراي دام كمبه قولي هذا tomorrow only this nínú èdè English. eléyìí هذا yìí ní tí wọ́n ń lò fún nínú èdè Lárúbáwá, tá máa ń lò fún nínú èdè Lárúbáwá, òun náà ni pé ó jẹ́ ismu ishara, ó jẹ́ ọ̀rọ̀ atọ́ka, demonstrative pronoun, ọ̀rọ̀ atọ́ka lil mufrad, fún mufrad, nǹkan yọ̀kan, fún nǹkan yọ̀kan. Al mudhakkar, nǹkan yọ̀kan yẹn wá jẹ́ in tí ó jẹ́ akọ, tó jẹ́ mudhakkar, tó jẹ́ akọ, tó jẹ́ masculine, tó jẹ́ masculine. tó wá jẹ́ wọ́n tí wọ́n máa ń lò fún al-aaqil wa ghayri al-aaqil, èyí tó bá ní làákàyè nínú àwọn nǹkan àbí tí ò ní làákàyè. Méjèèjì ni a máa ń lo hadha yìí, la máa ń lò fún. A máa ń lò fún nǹkan tó bá ní làákàyè bí èèyàn, a máa ń lò fún nǹkan tó ní làákàyè bí èèyàn. Bákan náà wa ghayri al-aaqil, àti eléyìí tí ò ní làákàyè, nǹkan tó wà rational àti eléyìí tó wà irrational, tá máa ń lo hadha, tá máa ń lò fún iná lélẹ̀. So àwọn kan tí ó ní làákàyè, so gẹ́gẹ́ bí non-living things àbí ẹranko, so hadha ismu ishara ni, ọ̀rọ̀ atọ́ka ni, fi máa ń point sí àwọn kan.
irú nǹkan wá ní eléyìí tó bá jẹ́ mufrad nínú nǹkan tó bá jẹ́ ẹ̀kan. So tó túmọ̀ sí pé tá a bá rí nǹkan tó pọ̀ à ń sọ pé hadha, à nílò hadha. Nǹkan mi lálò tí a padà mọ̀ yẹn náà insha Allah ta'ala. So nǹkan yẹn wá jẹ́ ẹ̀kan tó wá gbọ́dọ̀ jẹ́ akọ, gbọ́dọ̀ jẹ́ akọ. À ní rí obìnrin àbí ẹranko tó jẹ́ pé àgbékalẹ̀ orúkọ rẹ̀ abo iná ni ká wá lo hadha fún, ká lo hadha, ká lò fún, à nílò fún. Gẹ́gẹ́ bí màálù lápèjúwe. Màálù lárúbáwá rẹ̀ òun náà ni baqaratun, baqaratun. Sáré pé táwò wà nígbẹ̀yìn rẹ̀, táwò ta'nith tí bá ṣe padà mánà. So bá ṣe wá rí táà yìí níbẹ̀, wọ́n túmọ̀ sí pé abo iná ni kì í ṣakọ. So irú kẹ́límà, irú gbólóhùn yìí kò sí nínú nǹkan tá a máa ń lo hadha fún, àìlò hadha fún. So a máa ń lo hadha, a máa ń lo fún nǹkan, a máa ń fi ń tọ́ka sí nǹkan ọ̀yọ̀kan tó jẹ́ akọ tí ó wá jẹ́ alqarib tó súnmọ́ wa. Nǹkan yẹn ó gbọ́dọ̀ súnmọ́ wa, ó gbọ́dọ̀ jẹ́ nǹkan tó jìnnà sí wa la máa lo hadha fún. Nǹkan tó súnmọ́ wa tí pé ojú wa tó nítòsí wa. Tá a bá sọ fún yàn pé mú nǹkan yìí wá, kò ní dààmú, kò ní ṣe lọ sí ọ̀nà jíjìn kó tó mú wá. So yálà nǹkan yẹn wá jẹ́ nǹkan tó wà rational àbó wà irrational, yálà ó ní làákàyè gẹ́gẹ́ bí ọmọ ènìyàn àbí kò tiẹ̀ wá ní làákàyè gẹ́gẹ́ bí ẹranko àbí àwọn non-living things bí tébù, bí ìwé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. So n tí a máa ń lo hadha, tá a máa ń lò fún iná ní eléyìí. Hadha eléyìí, wọ́n á mú àwọn àpèjúwe wa. Hadha baytun, hadha baytun. This is a house. Ilé ni eléyìí. Hadha baytun. Ilé ni eléyìí. Hadha masjidun. Hadha masjidun. Masalasi ni eléyìí. Masalasi ni eléyìí. Hadha babun. Hadha babun. Ilẹ̀kùn ni eléyìí. Ilẹ̀kùn ni eléyìí. Hadha kitabun. Hadha kitabun. Ìwé ni eléyìí, tírà leléyìí. Hadha qalamun. Gègé ìkọ̀wé ni eléyìí. Hadha miftahun. Hadha miftahun. Kọ́kọ́rọ́ ni eléyìí. Kọ́kọ́rọ́ ni eléyìí. Hadha maktabun. Tábìlì ni eléyìí, tébù. Hadha maktabun. Tábìlì ni eléyìí. Hadha sarirun. Hadha sarirun. Ibùsùn ni eléyìí, bed. Ibùsùn. Hadha kursiyun. Hadha kursiyun. Àga ìjókòó ni eléyìí. This is a chair. Àga ìjókòó iná ni eléyìí. So nǹkan àkọ́kọ́ bí a kọ́ nínú ìdánilẹ́kọ̀ọ́ yìí náà lélẹ̀ ní hadha. Nǹkan ẹlẹ́ẹ̀kejì tá a kọ́ òun ni ma hadha. Ma hadha. What is this? Kí ni eléyìí? Ma hadha. Kí ni eléyìí? Àti màtúmọ̀ ma hadha àti nǹkan tá à ń lò fún síwájú láìpẹ́ yìí. Kí wá ní ìtumọ̀ ma? Kí ni ìtumọ̀ ma tàrí? So ma yìí ó jẹ́ ismu istifham. Ismu istifham. Ọ̀rọ̀ kan àbí gbólóhùn kan tá a fi máa ń béèrè ìbéèrè iná ni. So nǹkan kan tá a fi máa ń béèrè ìbéèrè ni. Àwọn máa ń lò fún ghayru al-aqil. Nǹkan tó wà irrational a máa ń lò fún nǹkan tí a lè ròyìn pẹ̀lú làákàyè kódà kó máa sẹ́mi gẹ́gẹ́ bí ẹranko, gẹ́gẹ́ bí àwọn nǹkan tí wọ́n kà síwájú nínú àwọn nǹkan tí kà síwájú nísìnyí, àwọn ilé, mọ́sálásí, àga. So àwọn nǹkan tá a máa ń lo máa fún iná ni eléyìí. Tá a fi lè lò fún èèyàn, ayẹpẹrẹ rẹ̀ iná ni.
ìyẹ̀pẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe máa ń sọ nínú ìbò náà pé àbí Yorùbá gan pé kí lélẹ̀, kí lélẹ̀, so kí ẹ máa sọ fún yàn pé kí lélẹ̀, so a rí pé yàn yẹpẹrẹ rẹ̀, so kí ẹ máa sọ fún yàn nínú English náà pé what is this, kí ẹ máa sọ who is this, kí ẹ máa sọ what is this, so a rí pé yàn fi yẹpẹrẹ rẹ̀ náà nù. بين نريد الأربعة تواصل ما هذا so إن كايني كيشن كاتي وطه ما أو نوات كيني هذا إلي فصوبة ما هذا كيني إلي يا بايسو أفهم بيري بيري ني أسيمان لو فون إن كاتيو ني لا كاي كاتيو ني لا كاي سو أي لو فون إيا ما هذا كيني إلي ما هذا كينيلي what is this هذا بيت هذا بيت إليني إلي أتبقى إلينا يسوع جلين أهذا بيت أهذا بيت إن كان مثل لي تي أري وني أي همزة أهذا بيت ساربين كاتتون لي àti ìgbà pàdé iwájú náà rí tẹ́lẹ̀ òun náà wọlé tọ̀ hádà gẹ́gẹ́ bí má bó ṣe wọlé tọ̀ hádà àhádà baitun kí ni túmọ̀ ààyè hamza tari hamza yìí wọ́n máa ń pè ní hamza tu al-istifham interrogative hamza interrogative hamza ìyẹn ni pé a máa ń fòun náà béèrè ìbéèrè ní hamza tá fi máa ń béèrè ìbéèrè hamza tá fi máa ń béèrè ìbéèrè èsì rẹ̀ tá bá fẹ́ fèsì lórí rẹ̀ lórí nǹkan tó bá fi hamza ibi wá yóò máa jẹ́ naam tàbí la wọ́n gbé àhádà baitun ǹjẹ́ ilé ni eléyìí tó wà rẹ̀ nìyẹn ǹjẹ́ ilé ni eléyìí àhádà baitun àyà òun ni ǹjẹ́ àhádà eléyìí baitun ilé àhádà baitun ǹjẹ́ ilé ni eléyìí tá bá fẹ́ dáhùn èsì wa yóò máa wá pẹ̀lú naam tàbí la bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ naam bẹ́ẹ̀ ni hádà baitun ilé ni eléyìí ilé ni eléyìí tó wáyé pé kì í ṣe ilé á sọ pé là rárá o hádà á mention nǹkan tí ó bá jẹ́ má hádà kí ni eléyìí hádà qamisun hádà qamisun bùbá ni eléyìí aṣọ ni eléyìí qamis òun ni shirt bùbá ahádà sarirun ǹjẹ́ ibùsùn ni eléyìí ara wo a rí àwòrán tí ó wà níwájú wa so wọ́n ń bẹ̀rẹ̀ pé ṣé bẹ́ẹ̀dì lélẹ̀ kì í ṣe bẹ́ẹ̀dì àná ti rí pé kì í ṣe bẹ́ẹ̀dì a sọ pé láà rárá o hádà kursiyyun hádà kursiyyun chair ni eléyìí àga ni eléyìí ìtàn túmọ̀ sí pé tá a bá fẹ́ dáhùn náà tàbá tó bá wà nínú tamarin tó nínú exercise so tí wọ́n wá ya nǹkan kan tí wọ́n ń béèrè pé ṣé nǹkan kan lélẹ̀ tó jẹ́ pé kì í ṣe nǹkan tí wọ́n yà ní àkànníkọ́lá lásán àníkọ́lá àkọ́kọ́ sọ kọ́lá àfi kọ́má sí àwọn àìṣe dárúkọ rẹ̀ pé hádà tó bá jẹ́ àkọ́ sí iwájú rẹ̀ àhádà miftahun ǹjẹ́ kọ́kọ́rọ́ ni eléyìí ǹjẹ́ kọ́kọ́rọ́ ni eléyìí láà rárá o hádà qalamun gègé ìkọ̀wé ni eléyìí hádà qalamun this is a pen ما هذا what is this ما هذا what is this هذا نجم هذا نجم ìràwọ̀ ni eléyìí this is a star ìràwọ̀ ni eléyìí
سلينا تمرين exercise alákọ̀ọ́kọ́ تمرين 1 exercise 1 ما هذا kí ni eléyìí á dáhùn rẹ̀ ما هذا kí ni eléyìí á dáhùn rẹ̀ so tàbá rántí orúkọ àwọn nǹkan yìí ká padà síbi ìta kọ síwájú ká padà síbẹ̀ so àti wípé àwọn nǹkan yìí náà à ń bùkátà láti máa kọ wọn kalẹ̀ eléyìí tó jẹ́ kọ́kọ́rọ́ ni a kọ àrọ̀bíyá rẹ̀ síbẹ̀ sórí rẹ̀ á gbìyànjú láti ha مفتاح لليه مفتاح 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 إليه بيت 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 إليه ما هذا كني 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 إليه ستمرين على كوكو إناني إليه سلينا التمرين 2 تمرين لك إيش wọ́n béèrè pẹ̀lú ahadha ahadha baytun ǹjẹ́ ilé ni eléyìí ǹjẹ́ ilé ni eléyìí aláti rí pé mọ́sálásí ni wọ́n yà kì í ṣe ilé so a ṣe kí a dáhùn ìbéèrè yẹn pẹ̀lú ìdáhùn tí ó bá a mu. سلينا أهذا مفتاح جاء كقرن لي أهذا قميص جاء أوني إلي أهذا نجم جاء رواني إلي تمرين نمبر 3 يعني اقرأ واكتب اقرأ واكتب كا كيوسيكا أبي إنا كا كوسيكا كا كيوسيكا read and write كا كيوكا سليني أكو آسيكا بلغوا so àwọn exercises tó bá ń jẹ́ iqra waktub àwọn alámàkà fúnra wa èèyàn ní báyìí kà náà so lẹ́yìn náà wọ́n á bọ́ sí agbọ́nrin mi ní ọ́ndà ad-darsul awwal ìdánilẹ́kọ̀ọ́ alákọ̀ọ́kọ́ yìí wọ́n pe àkọlé eléyìí ní man hadha ta ni eléyìí man òun náà jẹ́ interrogative word tá fi máa ń béèrè ìbéèrè ṣùgbọ́n a lè sọ pé ó jẹ́ ìdàkejì fún má àsọpamọ́ fún òun náà béèrè béèrè ni ṣùgbọ́n kí la máa ń fi béèrè béèrè nípa rẹ̀ a fi máa ń béèrè béèrè nípa nǹkan tí ó ṣẹ̀mí àbí nǹkan tí ò ní làákàyè tó bá jẹ́ bẹ́ẹ̀ a lè sọ pé ìdàkejì rẹ̀ ni man ó túmọ̀ sí pé ní tó ní làákàyè náà la máa ń lo man a máa ń lo fún yóò máa túmọ̀ sí pé tani man tani man hadha tani eléyìí man hadha tani eléyìí who is this man yóò máa túmọ̀ sí who nínú èdè Gẹ̀ẹ́sì man hadha tani eléyìí hadha tabibun dókítà ni eléyìí man hadha tani eléyìí hadha waladun ọmọdékùnrin ni eléyìí ọmọdékùnrin ni eléyìí man hadha tani eléyìí hadha talibun akẹ́kọ̀ọ́kùnrin ni eléyìí akẹ́kọ̀ọ́kùnrin iná ni eléyìí ahadha waladun ǹjẹ́ ọmọdékùnrin ni eléyìí tààrí ǹjẹ́ ọmọdékùnrin lélẹ́yìí láà wọ́n ní pé rárá o hadha rajulun ọkùnrin àgbàlagbà ọkùnrin náà ilé man náà ilé this is a man ma hadha what is this hadha masjidun masalasi ni eléyìí
من هذا تانيري؟ mú ìbéèrè wá pẹ̀lú tánírì àtàbá ní tírà lọ́wọ́ gangan so a rí picture tiẹ̀ níbẹ̀ picture yẹn kò sí nínú eléyìí pdf yìí man hadha tánírì hadha tajirun oníṣòwò ní ilé merchant nílé trader òun ní eléyìí hadha kelbun ajá ní eléyìí hadha kelbun ajá ní eléyìí. أهذا كلب إن جاء جالي عليكم يا أولومبو ما قرب إن جاء جاني لي لا أنا براراو هذا قط هذا قط أولومبو ني إلي أولومبو ني إلي هذا حمار هذا حمار كتكتني إلي كتكت وني donkey. This is a donkey. أهذا حمار? Is this a donkey? جا كتكتني إلي لا رروا هذا حصان هذا حصان أسني إلي أسني إلي وما هذا وما هذا and what is this كني إلي كني إلي هذا جمل هذا جمل راكمي إلي راكمي إنان إلي this is a camel راكمي إنان إلي ما هذا what is this كني إلي هذا ديك هذا ديك àkùkọ ni eléyìí this is a cock àkùkọ iná ni eléyìí man hadha ta ni eléyìí man hadha ta ni eléyìí hadha mudarrisun hadha mudarrisun olùkọ́kùnrin ni eléyìí olùkọ́kùnrin iná ni eléyìí ahadha qamisun ahadha qamisun ǹjẹ́ bùbá ni eléyìí is this a shirt wọ́n ní là rárá o hadha mindilun hadha mindilun aṣọ ìléwọ́ ni eléyìí this is a handkerchief aṣọ ìléwọ́ iná ni eléyìí handkerchief ni eléyìí so lẹ́yìn náà tamarin exercise wọ́n ní iqra waktub iqra waktub kà kó sì kọ́ kà kó sì kọ́ so aka fúnra wa pẹ̀lú ohùn wa lásìkò sínú ìwé wa ma hadha hadha qalamun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so ibi ni a dúró sí nínú ìdánilẹ́kọ̀ọ́ alákọ̀ọ́kọ́ yìí الدرس الأول لتن ترى دروس اللغة العربية لغير الناطقين بها والله تعالى أعلى وأعلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته